ní ìlú Ìbàdàn ní tógèètì ń sìn so a ti shut down express so express la wà báyìí so a lọ shut down express ṣẹ́ẹ̀tì road up a ti shut down express o ṣẹ́ẹ̀tì road up nìyà o so ṣẹ́ẹ̀tì rẹ́yìn àwọn èèyàn wa so road up ti pọ̀ gan o so nítorí ọ̀gá wa Sunday Igboho ṣẹ́ẹ̀tì a ti shut down express so a gbé wa no going back láwà so a lọ block express nísìn nítorí Sunday Igboho ibẹ̀ la wà báyìí o so nítorí Sunday Igboho ìṣà so nítorí Sunday Igboho ìṣà la lọ block express nísìn ṣẹ́ẹ̀tì rí àwọn èrò ṣẹ́ẹ̀tì rí àwọn èrò tó ti rí àwọn èrò àtàkó ohun àti àtàkó ohun àti blọọkì ojú ọ̀nà so yọ̀ọ́bìlì pa ń ṣeré ni àwọn òṣèré so àlọ́ blọọkì ojú ọ̀nà so ó dọ̀bù nìyẹn so nǹkan tá a gbé dání ó kọjá sójà là ń dúró dè sójà náà ń lò so káwọn sójà máa bọ̀ ojú wa eléyìí àwọn ò ń ṣe ọmọ àlè àwa tẹ̀lé Sunday Igboho tán ni so eléyìí tó wà lẹ́yìn sí i Yorùbá gan ìmọ̀ bá àwọn jàbẹ̀tì kẹ́yẹ́ ká lé ayé lọ́nà ká tó pàrọ̀ fàbọ̀ fún ẹ̀yẹ́ ká lé akátá lọ́nà ká fàbọ̀ fàjìyẹ so now bóyá jẹ́ ìyẹ̀bẹ̀ ká lé ọyọ́ lọ so Igboho òòṣà fíìlì Igboho so kẹ́tì yí báyìí ẹjọ́ ẹ bá post ẹ bá send ẹjọ́ kò ṣeré ń bẹ̀ orúkọ mi ní Tèmítọ́pẹ́ Adéwálé so kò ṣeré ń bẹ̀ o so kò ṣeré ń bẹ̀ so kò ṣeré ń bẹ̀ so kọ́lọ́ kó dákun dábò kó ṣàánú wa so ẹjọ́ so káwọn sójà máa bọ̀ sójà là ń dúró dè o so kọ́ máa bọ̀ so sójà là ń dúró dè bí sójà ti máa sá lọ nílé nì so sójà àwọn là ń dúró dè sójà táwọn ìjọba 419